reveal the unknown. Reveal, let me know, let me see her. Give it, yo, 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 yo. Ara, touch the raimo. Ara, Hi there. Hi. How's work today? Fine. I called your line severally, but you didn't pick. It was on silent. Okay. I sent you a text earlier today. Mori. Ori. And you didn't reply or at least acknowledge it. I felt there's no need to. What? Nothing. Mr. Ibia, your homes. Can you at least check on your sick child before going to work? This is Iteoluwaki She Homes. As you can see, I'm late for work. Ibiayo. Ite. Mommy, every you come back. Oh, Daniel, come in. Yes, ma'am. Who told you? Yes, ma'am. Who told you? She. Oh, I'm getting a good afternoon. Pussy.
kó fún mu láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kó dẹ̀ tó fi wẹ̀ nínú ẹ̀ lágbára Ọlọ́run àbàlára mọ́. Àmín. Màá lọ ṣe fún sí ma. Ẹ ṣé ma. Ẹ ṣé kí wọ́n wọlé lọ bá yín gbóúnjẹ mo ń dáná lọ́wọ́ lẹ́dí ẹ̀. Mi jẹ́ nǹkan kan. Jẹun. Ẹ fẹ́ jẹun ni. Ló tì mò ń kánjú ni torí mo níbì kan tí mò ń lọ àgbo yìí ló jẹ́ kí n sáré yà bíbá. Ẹ ṣé ma ẹ kú tọ́jú wa. Ló kú tọ́jú mi. Ẹ ṣé ma máa pẹ̀lú ẹ̀. Ṣé o. Ẹ̀mí ẹ ṣé ń bọ̀ ma. Yeah, that's my boy. Oh, honey, you're set. Yeah. Good. Wá bá mi drop ọmọ yìí sí school. Why? Ó mọ̀ pé ìwọ ti ready and èmi ò tí ready so mo fẹ́ kọ́kọ́ bá mi drop ẹ so that kò ní pẹ́ kó tó dé school ni. Kò lè pẹ́ lọ múra kó gbé lọ sí school because èmi gan-an mo ti late. Late báwo? Ṣé bí wájú school ẹ ló máa gbà kọjá? Ṣé bí kọ́kọ́ drop ẹ ni? Anyway, if you want me to spell it out for you, I will. Okay? Èmi ò lè gbé ọmọ tó máa fi ẹsẹ̀ ara ẹ̀rìn wọnú mọ́tò and the next minute kò lè fẹsẹ̀ ara ẹ̀rìn bọ́lẹ̀. Okay? Ibi ayọ̀. Whatever. Okay, my baby, I'll drop you, okay? All right. I'll show you. 1, 2. Abba now, bring it back. That's why. My auntie said to give you this. Oh. Wow. Honey? Yes? What from one scholarship? Okay. Okay. Congratulations. Mo hope mo ma lè live long enough láti parí scholarship náà. Ibi ayọ̀. Ibi ayọ̀. That's cruel. Really good. Let's go to your room. Have a nice night rest, my angel. Daddy hates me. No. Daddy loves you, okay? It's just that it's been busy of late. He'll come around, okay? And remember that Mommy loves you. Sweetie, come sleep. Bisola. What is What? Sister mi, ẹni jẹ́ kó sún yín ni. Ọlọ́run á gbàkóso. Nígbà wo? Do we know be 10 soon? Ibi ayọ̀ ò fi ìgbà kankan. Ṣé ọmọ yẹn ní love rẹ̀? Ṣé àlà máa ń kọ́ BSS lọ́mọ ni? Ṣé ẹ̀bi mi ni? Abẹ́bí Ọlọ́run. In fact, ó ti ṣe dé level tó jẹ́ pé ọmọ yẹn kan ti mọ̀ kókó rira o. Sister mi, sùúrù tó lọ́jọ́ lọ́rọ̀ yìí. Just take it easy. It will change lágbára Ọlọ́run. It will. Wọ́n máa change lágbára Ọlọ́run. Ẹ jẹ́ lọ wá nǹkan ṣe sílẹ̀ fún yín. Ẹ bá yín. Sáwọ́ ẹ kásán. Kí ló ṣẹ̀yin méjèèjì? Ẹ jẹ́ lọ náà. Mo ti expect pé kẹ́tẹ̀ tí kí n ti pàdé yín títí gan sẹ̀. Sister mi náà mi mọ nǹkan tó ń ṣe wọ́n kọ̀. I don't know. Ṣé Ìtẹ́olúwa? Ìtẹ́olúwa, what is your problem? Ṣojú ọ̀rọ̀ ibi ayọ̀ yìí lọ ni? Ṣé bọ́kọ ẹ ni?
Wo dìde já lọ, we'll come around. Dìde. Just get up. Jẹ́ ká lọ. Má rò yẹn, ó mọ bó ṣe máa mọ́kọ ẹ mọ́lẹ̀ náà. Bó fẹ́ kí n wá kọ ẹ ni. Oh, serious. Ó yá lọ gbé báàgì ẹ. Ẹ̀yin dẹ̀ mọṣẹ́. Lifted up someone you're hiding. You lifted up. Hello? Yes, please. Oh my God. Oh my God. Jesus, my child. My child. Hello, Oni? Yeah, he just called me from the Dominican school. He just had crisis. Okay, love. Thank you. Yeah. Yeah. Hi. Good afternoon. Where's my son? Your son? Yeah, my son, the boy that was the school driver. You're here. Yes. Come on, Mida. Oh, I mean, what? Oh, good. Mrs. Holmes. Rama. Doctor. Can I see you in my office, please? I hope my son No is fine. problem. Don't worry. Let's talk in my office. Me. Mrs. Holmes, he needs blood transfusion and we placed on admission. Admission? For how long, please? Till he gets better, ma. Maybe 2 weeks. He's starting his promotional exam in 2 weeks' time. Mrs. Holmes, 2 weeks is not forever now. He will be fine. Can I at least see him? Hold on for a while. I will call somebody soon. I expected you at the hospital. Oh, really? Why? Why? Yes. Well, because your son is ill. She put it below hospital. Doctor might treat her now. You know, she's doctor. Ibia Holmes, how can you be so heartless? Kí ló dé tó ní ẹyin ojú àánú kankan lágbárí ẹ̀ náà? Ọmọ ẹ̀ sick, ó wà ní hospital, ó jókòó sí báyìí. Ó mu ọtí. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Wànà kí ni ìṣòro ẹ̀ náà? Kí ni problem ẹ̀ gangan? Ṣé wọ́n ló máa kọ́ bí SS lọ́mọ ni? Fíra ẹ sínú condition tọmọ yẹn wà. Tó bá yẹ kó wọ́n lè wà ní position tọmọ yẹn wà. Ṣé kí ọkọ máa treat ẹ báyìí? Ṣé wàá ṣàdúrà fún? Dá mi lóhùn. Àbí ṣé òun ló dára ẹ ni? Ọlọ́run tó dá ọmọ yẹn, ó máa bá mi fìyà jẹ. Ó máa bá mi bá ẹ wí. Oh, okay. Ṣé kí n tó mọ ẹni kékeré?
jáde síbí àhẹ́wọ́tì ẹ̀ wá ń bí. Kí ni problem ẹ gangan náà? Kí ló dé tó ya ọ̀dájú abiyamọ? Ọmọ ẹ wà lọ́sítà, ó síkì, ó lọ síbẹ̀ kó lọ wò. Wọ́n tún sọ wípé ọmọ yìí need the blood transfusion. Ó tún lọ náà, kí ló dé? Inú ẹ̀ ò da ò kì í ṣèyàn. Ṣé bẹ́ẹ̀ mi ṣe tọ́wọ́ nìyẹn ni? Mọ́mì, ẹ̀ ń pariwo. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ń ṣọ̀rọ̀ ariwo rárá. Máa pariwo, mo máa pariwo tí gbogbo ayé máa bá wa dá sí ni. Àwọn èèyàn pápá wa mọ̀ wípé inú ẹ̀ ò da ò kì í ṣèyàn. Kí ló dé? Mọ́mì, ó tiẹ̀ dábẹ́ ṣe wà ní bíbá yìí báyìí. Torí ẹnu ọ̀rọ̀ yìí la wà. Ṣé rí ohun yín tí mò ń gbọ́ tó ń lọ fetefetefete yẹn ló gbé mi jáde nínú yàrá. Mo dẹ̀ really appreciate it. Torí a ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí láti àná tí ò dẹ̀ níyanjú rárá. Like, seriously? So, nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ilẹ̀ ṣe pé ayé lé mi lórí. Ṣé kò ṣe torí ni? Kò tó torí? Mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ ni. Kó tiẹ̀ wà kó má ní ìtìjú kankan bó ti wù kó mọ rárá. Àtọ̀. Tá bá ń wá ẹni tí ò ní ìtìjú, ìtẹ́lúwa ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ò tọ́ sí ẹnu ẹ rárá. Because tó bá yá ẹ, wàá gbé ọmọ lọ fún bàbá ẹ. Excuse me. Mo ní kó gbé ọmọ lọ fún bàbá ẹ. Ibi àyà yìí insane. Ṣé mo pé mo sọ ń pọ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀ṣọ́ra ariwo rárá. Mommy, what's my genotype? Abẹ́rẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ mi, ọ̀rọ̀ rádaràda, tó bá fẹ́ sọ ní kó sọ. Anyway, it is AA. She's AA. So ẹ bá mi bí pé ibo ló ti rí ọmọ tó ní SS wà nílé. Sister mi. Ṣé báwo ni wọn náà ṣe ń sọ̀rọ̀ báyìí? Sísá wo ló ń pè é? Ṣé mo mọ ọkùnrin mi yàtọ̀ sọ́mọ ọkùnrin yìí ni? Àbí mi kọ́ tẹ̀ ń sọ yìí? Yín mú story for the gods. Ẹbí léèrè, ask her. Yes. Ọkọ mi, máa fẹ́ kó o rò dáadáa. Ibiayo, why do you choose to ridicule me like this? You know I knew no man before and after I met you. Please don't shiver for me. I am not the wayward type and you know it. Àbúrò báwo ni? Hello. Hey, you want to destroy my life? Àṣewò tí ìfolóṣì. Don't come near me. Ní sùúrù, mo kàn béèrè address lọ́wọ́ ẹ ní ibi tí mò ń lọ rí. Address? Number 7 Adédayọ̀. Hey, John. It's just down there. Yeah, thank you. Hi. Okay. I just want to say hi. Okay. I live on the street. Okay, well, I know. Don't you have anything to do? I'll just wait for you. Okay, thank you. Okay, sir. Welcome. Sir, I'm looking for a tea. They do party here today. Yeah. Can I see her? No. Wait, I gotta call him for you. Hi. Happy birthday. Do I look like I need anything from you? Or any man, in fact?
My dad provides everything I need. So I don't need support or supplements from liars and pants. Excuse me. Yeah, you don't go. But it's just a nice gift. Ah. Me, you give me? Ah, hey, no. You got. Please just let me talk to her. I don't even know I just want to be her friend though. No strings attached, nothing. Just friends. I'll talk to you. Missy! Missy! Go to her. Like, Yes. Please, what is it now? What is it again? Can't I talk to somebody? Why are you actually guys? Are you talking to me? I cannot talk to anybody. What are you talking about? Wait, are you talking about the Daddy said as a senior system advisor, you don't talk to any boy. I've heard you. I told you. I said I've heard you. So I've heard. Tani Mori, tell Lua. Ibiayo. Oh my God. It's been a long time. Báwo ni? You're not a big boy. Oh, see who is talking? You? I'm fine. Àbúrò ńkọ́, Misola. Sola only joke, but she's there. And that was that your friend, that your friend. Bashiru, you mean? Oh, he's fine, he's fine. It's so good to see you too. That wo jẹ́ ń gba stage inside gba number. And then talk later. Ibiayo. Okay. It's so good to see you, darling. Ṣé fóònù ẹ wà mí báyìí sí? Yeah. Màá pè ó, màá ring yìí sí. All right, darling. Bye, eh? All right, darling. Pè mí o. I will. Hey, birthday girl. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, my darling. Happy birthday to you. Thank you. So, tell me, darling, how do you want to celebrate? Let me take you out. Let me give you a treat. I really don't want to go anywhere. Yeah, can we have a house party, just the two of us? No way. You're kidding me, right? No, I want to spend a special day with my Ibiayo. Oh, really? Yeah, really. Oh, come here. Honey, you're a virgin, right? Nothing. Are you sure you really want this? Ọ̀dájú ọkùnrin mà ní ẹ̀hún. Ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ wò, mọ́mì, tèmi yé mi o. Tèmi yé mi. Ó tẹ̀ dá. Ọ̀rẹ́ ẹ̀ náà ló rí. Good. Very good. Nísìnyí gangan ni ọ̀rọ̀ ṣẹ̀ tó sọ báyìí. Mọ́mì, Popsi dùn mí nínú ló wọlé yìí. Kí ló wí? What? Are you nuts? Oh, please. Come on. We both know what I'm talking about, Bash. We both know what I'm talking about.
Jésù mi o. Jésù mi o. Ibi ayọ̀. Bẹ̀rù Ọlọ́run o. Bẹ̀rù Ọlọ́run. Jẹ́ n béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀. Ṣé ó burú jù kí n rí ìyàwó ẹ̀ bó wà ní condition tí ò dáa kí n dẹ̀ ràn lọ́wọ́? Shut up your mouth. Shut up, man. Ṣé mi sọ́lá òdìlé ni? Ṣé dandan ni kó tẹ̀lé ẹ lọ ni? Àbí tó pé mo dákẹ́ láti jọjọ ẹ̀rọ bí wọ́n dẹ̀ ni mí? Wo tó bá ti yá ẹ, wàá gbé ọmọ ẹ. Mọ́mí, I'm out of here. Bashiru, Bashiru, ó ṣe ìtàn. Mo mà ní ká o. Mo ní ká o. Mo ní ká. Mami, ọ̀rọ̀ lẹ́yìn náà tún sọ yìí. What is happening to me? Why is this happening to me? Where have I gone wrong loving Ibiayo? Kí Ibiayo lanu ẹ̀ sọ fún mi pé kí n lọ fún DNA test wúrà. Ìtẹ́ Olúwa, sórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, Ọlọ́run ọba nìkan ló yé. Ọlọ́run yìí náà dẹ̀ ló lè bá wa solve gbogbo rídù yìí. Tó bá jẹ́ pé DNA ló fẹ́ kó lọ fún, why not? It doesn't cost you anything. Wúrà, ṣé o náà gbà mí gbọ́ ni? No, baby, that's not the point. It's just that ìwọ náà wo gbogbo ọ̀rọ̀ yìí dí kókó. Àǹtí Wúrà, mo wà disappointed pẹ̀lú ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín. Kí ni problem yín náà? Kí ló dí kókó nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ẹ ṣàlàyé fún mi. No, baby, mommy is interpret me. Nǹkan tí mo try láti sọ ni pé Ìtẹ́ Olúwa is AA. Ọkọ ẹ̀ is AA. Then the child is SS. The child, kí ibo lẹ́ ń drive lọ, kí ibo níbi tẹ́ ń lọ gangan. Mi ò lè sísá mi ẹjọ́ torí tí torí ẹ̀yin tẹ́ wà lórí ìjókòó ni mo ṣe ń dákẹ́. Kí ni problem yìí? Ẹjọ́ she should go for DNA. No, please, hold it. Kí ni problem yìí náà? Tí ẹ̀yin tẹ́ jẹ́ childhood friends sister mi, tí ẹ bá lè trust wọn, ṣé ọkọ wọn ló fẹ́ trust wọn àbí ará àta ló fẹ́ trust wọn? Ẹ ṣé yóò mọ̀ pé ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu títí yẹn làwọn èèyàn máa believe ni. Just shut your mouth. Kí ló mọ̀? Ìtẹ́ Olúwa tell her. Kí ló mọ̀? Ọgbọ́n ẹ̀ lákàyè ẹ̀ kò gbé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. We are talking about family issues. Ẹjọ́ nítorí Ọlọ́run Sister Wúrà, please, Ọlọ́run mo fi bẹ̀ yín. Kí ni problem yìí náà? Ṣé iná wà lára àwọn tó yẹ kó máa sọ̀rọ̀ ni? Ṣé mi mọ story títí yín náà ni? Ṣé bọ́ gang rape yín ni Sister Wúrà? Please, ẹjọ́ ẹ ti kàbọ̀ mi lẹ́nu mi ìdẹ fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ tí mo ti sọ èmi ní sọ mi ilé. Ẹjọ́ nítorí Ọlọ́run, ẹ fadé mi dé mi lórí o. Ọmọ kékeré, ṣé mi ti máa ṣe nǹkan tẹ́ ń ṣe ni? Do I look like a baby to you?
kò sí nǹkan kan tó pọ̀ nínú nǹkan tí mo sọ. Irú àwọn èèyàn báyìí àwọn ló máa ń feed àwọn aráàta ní nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé. Tẹ́ bá gbọ́ táwọn aráàta ń sọ̀rọ̀ tọ́jú ẹ̀ nǹkan táwọn ń sọ yìí tó tọ́ ni irú wọn báyìí ló máa ń feed. Ẹ jẹ́ kó lọ kọ́kọ́ ṣì lọ. Ṣé bí mo ṣe wà yìí má ṣe ọ̀rẹ́ má ṣe àbúrò fún yín. As a matter of fact má ṣe gbogbo nǹkan fún yín. All in one ni mí lọ́wọ́ yín. Ẹ jẹ́ kó máa lọ. I've been your family doctor for years, but Mrs. Holmes, I'm only doing my job. The test we carried out on you and your son proves that you are not sharing the same DNA. I am so sorry about that. I'm sorry. Why are you doing this? Why? What am I doing? No, tell me, what exactly am I doing? Is it that I trusted you as a friend and you decide to stab me in the back? Or is it that Obaya will me soon and I just decide to ignore it? No, tell me exactly what I'm doing. After all, DNA ò kí n parọ́ now. Dúró. Ibi ayọ̀ èmi mà ni. Ó sì ń yà mí lẹ́nu pé o lè ro irú ẹ̀ sí èmi. Èmi mà ni. Tí ìṣọ̀rẹ́ àná. Kàtí wá pààyàn tí. Èmi ò sọ pé kó fagídí máa bá mi ṣọ̀rẹ́ lọ. Àmọ́ òun kankan tọmọ ọlọ́mọ tó kó sí òun kọ́. And I'm begging you, I know nothing about what you accused me of. Trust me. You know what? Get out of my house. Ibi ayọ̀. Bashiru! Leave my house this moment before I do something I'm going to regret. Butter, my friend. Nonsense. Èmi mà ni. Ibi ayọ̀. Ibi ayọ̀. But wait a minute. DNA ò kí n parọ́. Ẹ dúró. Ó dàbí pé èmi náà máa lọ ṣe DNA. Get up. Ṣàánú ẹ̀ fún kí ni? Ṣé kí n gba ọmọ àlè ni? Nítorí ọ̀rọ̀ ò yé mi rárá o. Kí ló ń bẹ́ mi fún sìn ìtòrò ọ̀nà? A ní kó gbọ́mọ lọ fún bàbá ẹ̀. Irú wàhálà wo nílé ìtòrò ọ̀nà? Ìwọ obìnrin máa kúrò lé fún ẹ. Àwọn olè mi. Leave me alone. Leave me. Bí ayọ̀ ló dẹ̀ lọ torí ó.
báńgbọ́n ẹ̀ tí ò ní ti tẹ̀lé wa jẹ́bẹ̀ ọ̀rọ̀ tó sí ẹnu ẹ̀ rárá tó bá yá ẹ̀ Reveal the unknown. Reveal. Let me know. Let me see her. Yo, 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 yo. Ara, tashe, raimo. Ara, ja, toti pe, ja si. Be turn on the lights, let me see the unseen, let me know the unknown. Oh, Tita, I reveal the unknown. Reveal the unknown. I'm reveal the unknown. Let me know the unknown. Yeah, I'm reveal the unknown. What it is I am. Reveal the mo wà nínú ọgbọ́n wà tó ṣílẹ̀ kò sílẹ̀ báyìí. mo náà wá gbà lọ. Ibi ayọ̀. Ibi ayọ̀. Mo ń bọ̀ jẹun wọ́n bóyá wà bẹ́ẹ̀ tó. Ọjọ́ máa wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kó wọn lọ́dún náà mẹ́wàá. Ibi ayọ̀. Ṣáwà nu yàrá mọ́mì. Má bọ̀. Kí nìyẹn? Kí ló ṣẹlẹ̀? Ẹjọ́ ta ló ń jẹ́ Ibi Ayọ̀? Ọkọ ẹ̀ ni ọmọ mi ni mo bí. She's not doing fine at all and she's not improving. Gbogbo ìgbìyànjú wa lórí wọn pé kí wọ́n lè jẹun, wọn ò jẹun, ariwo Ibi Ayọ̀ nìkan lọ́kàn ń pa. Ẹ wò ó, tí wọn ò bá jẹun, gbogbo oògùn tá à ń lò fún wọn ò ní ṣiṣẹ́. Bóyá kẹ́ ẹ pé ọkàn wọn kó wá yọjú sí wọn, because tí wọn ò bá jẹun, wọ́n lè end sí coma o. Igbe Ibi Ayọ̀ ló ń ké. Ibi Ayọ̀ ló ń bá ẹjọ́ ìwọ wà lọ pè sí Ayọ̀ orí ọlọ́mọ á pè ní bíbá Ibi Ayọ̀ ló ń pariwo ayé mi. Mọ́mí, ẹ káàsán. Má wulẹ̀ kí mi, mo ti dé ibi iṣẹ́ ẹ̀, wọ́n sọ fún mi pé o ṣẹ̀ kúrò ní. Mo pè é sórí aago, ó dẹ̀ kọ̀ ó gbé aago mi. Ó dájú o. Kí ló ṣẹlẹ̀? Àfìgbà tó sún ọmọbìnrin yìí títí tó fi gbé oògùn jẹ. Ó dẹ̀ ó fi ipò yẹ kó wá sí hospital kó wá wò ni. Kí mo fẹ́ lọ wò fún? Ṣé mi máa treat ẹ ni? Ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Eléyìí tó ń ṣe yìí ò bójú mu. Mi ò expect ẹ̀ sí ẹ rárá. Kí ló dé? Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ Mrs. Holmes ni mo béèrè. Ṣé kò sí o? Mo ti dààmú káàkiri, mo ti wá wọn kiri. Hospital tó ń bímọ sí gan ni wọ́n ti fún mi ní contact wọn. Kí ló ṣẹlẹ̀? Mo ṣẹ̀ wọ́n gidi ni, mo dẹ̀ ní ìdìdáríjì wọn. Ẹ jọ̀ọ́ mà, mo ní láti rí wọn. What's the problem actually? It's okay. Everything will be fine. Please, just be strong for me, okay? I'm here for you now. It's okay. Ẹ dẹ̀ sọ tẹnu yín. Ẹ lanu kẹ́ sọ̀rọ̀ ọ̀dádá tó ń fowórò dá làṣà. Ẹ sọ tẹnu yín. Àǹtí, mo ti ṣẹ̀yìn gan.
Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ dáríjì mi. Wọ́n ti gbọ́, ẹ sọ̀rọ̀ ni. Ẹ má bẹ̀ wọ́n pa etí òdùn wọn. I had a friend that I loved so much. I loved him so much that I married him, not knowing we shared the same genotype, AS. My first 2 fruits were SS. It was so tough for me. And love turned sour between my husband and I. I was hoping that I would have another child that would be AS at least. But it turned the other way around. SS ni mo tún bí. Midwife tó gbẹ̀bí mi. Òun ló ṣàánú mi nígbà tó rí pé mò ń sunkún. Ó wá swap baby àwa méjèèjì. Èèyàn ṣòro fojú di ẹ̀rí wọn. Wọ́n wá swap. Ẹ má bínú mà. Ẹ bẹ̀rẹ̀ ayé. Ọmọ mi dà. Where's my child? Ẹ̀wọ̀n straight ni straight. Sure. Kí ló ṣọmọ mi? Adìyẹ tèmi gan ti Balogun báyìí. Àrùn orúkún, àrùn òrò adìyẹ. He has leukemia. Hey! Ìwọ ọmọbìnrin yìí, ó mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan ní ẹ̀wọ̀n ni. Ṣùgbọ́n jẹ́ kiri máa yí, ó máa lọ sọ ẹ́ sínú kọ̀ǹga yìí. Ó sọ ọmọ dàbá yìí. Ìwọ kọ́, ṣé èmi ni? You'll be fine, okay? Daddy's here. You'll be fine, okay? Daddy's Àkọjá ewé mi láyé mi, ọmọ mi. Ẹ wo bó ṣe sọmọ dà. Mo ń fetí mi gbọ́ ni, wọn àná pààrọ̀ ọmọ. Mi ò fojú mi rí. Ìyẹn kó lè ṣẹlẹ̀ sí mi. Èmi, níbo ni mo fẹ́ bá yàrá já báyìí? Kí ló dé? My boy! My boy! Doctor! Nígbà tí wọ́n ṣe jẹ̀nẹ́sà báyìí. Ta mọ̀ owó yìí. Ẹ jà fẹ́. Dákun kí ló wá sí mi náà. Ṣé wọ́n ló yóò béèrè pé kí lèmi wá bí àbí mi ni kí n bí ọ pé kí n wọ̀ wá sí àyìn? Ìwà gbàgbé àwọn èèyàn mọ̀ ya wèrè lù yìí. Àìtètè mólè olè mólóko. Dákun ta ló lóko? Ìwọ ló lè. Ṣé ti gbọ́ ayé ti bàjẹ́? Olè tún ń pe olóko lólè. Èmi ló lóko wọ lólè. Ilé kejì èmi bì. Bí n bá ti sun ilé mi lọ́hùn ìyá ilé mi wọ́n wà. Kí ló fi bìtọ̀ wá bá? Ẹ wá gbà mí ni. Kíre táyé dúdú labí láti bo tálẹ̀ béèrè. Ẹ dákun o, ẹni tá a lè mẹ́ béèrè, tá a kọ́ kí mo mọ̀ ń béèrè, ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ́ o, kọ́pà tèmi mọ̀ wá. Kọ́pà wo lọ́lọ́wọ́ wá? Kọ́pà tèmi, kọ́pà! Ẹ̀yin kọ́pà tí ń gbé àyẹn pọ̀, èmi mọ̀ pé kò lè jẹ́ kọ́pà tọ̀dọ̀ mi lẹ̀ ń béèrè, ẹ̀yin méjèèjì. Kò dẹ̀ jẹ́ kọ́pà tèmi gan ìwọ gan wá béèrè. Kọ́pà! Wo, kò sí nǹkan tí ẹ lè ṣẹlẹ̀ o, kò sí nǹkan tí mo lè torí kọ́pà ṣe o. Kí n má tàn jẹ́, mo lè torí ẹ̀ pa ọmọ ẹlòmíì o. Abẹ́ ìmọ̀ gbọ́ ni ráwọn kèdèkéńdé tí wọ́n yà lọ́dọ̀ mi tí wọ́n ń bẹ̀ mí lẹ́bẹ̀ òsì. Kí ni gbogbo dá ẹ̀sọ́ la gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ́ là ń gbọ́ inú ilé ẹ jọ̀ọ́ má bínú bàbá mi ẹ pè mí sọ́dọ̀ ẹ ní máa kọ́ ẹ lóògùn bó ṣe ń wù mí jagunjagun rèmi balógun rèmi ẹ ní oògùn mo sọ bá ẹ ní oògùn ogun kílẹ̀ ni ṣé ogun tẹ̀ sọ sínú ilé yìí mo lè já dànù ṣé ètò tẹ̀ ń gbé káàkiri tẹ́lẹ̀ ní oògùn àti wàá nàdọ̀ kọ́nú lé ẹ̀ má ṣẹkẹ́ ogun wẹ̀rẹ̀ wọn lẹ́ni kírú èmi kí n náwó sí ìkọ́nù ìlú yìí kó má bọ̀ sí kí mo rò bí i pé ohun tó wù mí lọ́kàn pé ọmọ balógun ni mi tó wù mí pé lè wá ẹnìkan ṣe báyìí kó wà lórí èpè kí gbogbo ìlú ìyàtà fi àtọmọba àti gbogbo wọn kí wọn àtàràlù kí gbogbo wọn wọlé lóye ká ẹ má rí ṣe ṣé ẹ rí ṣe ni ṣé ẹ rí ọkàn ṣe sí ni àmúkárí ẹ ń pariwo ẹran fún ẹ ń pariwo kó tó sọ̀rọ̀ sí yín tó dọ̀bà mi lẹ́jẹ́ kó tó sọ̀rọ̀ sí yín tó dọ̀bà mi lẹ́jẹ́. Akínwù ṣé ọgbọ́n ti sọ lẹ́nu èmi ò lóògùn èmi ò lóògùn